ṣé Yorùbá bọ̀ wọ́n ní tá a bá ta gba òkòtó ó di dandan kó jó ranyiran o kíkàn báyìí òun ló ń kan ní o ẹnìkan ò ní bí ọmọ tiẹ̀ kó wá wò sùnsùn kó sọ ní baálé a kì í fọ̀kànjú àádáfìlà borí ẹni bá ti mọ báyìí òun là á ṣe dáa òun yìí mo fi kí káàbọ̀ sórí ètò yín ètò wa Ojuri ètò tó bá ti jòyè rèé ètò yúnú ètò àṣẹ́ẹ̀dí ètò Ọlọ́run ọba mi Èdùmàrè mọ́ kí yín o lórúkọ àwọn aláṣẹ ìgbìmọ̀ iléeṣẹ́ tẹlifíṣàn Orísun níbi tàti láǹfààní láti dá àwọn onírúurú àrà bàbá àrà ọ̀kan rèé lára àrà tí à ń dá nílé iṣẹ́ tẹlifíṣàn Orísun ètò tá a pè ní Ojuri ẹ káàbọ̀ sórí ètò yìí lákọ̀tun Ibrahim Ganiyu lórúkọ tèmi o ara lọmọ pírẹsẹńtà èmi lọmọ alára tí ò gbàràdá lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ọmọọba tẹlumere ní ìwọ olódò ọba ní òdẹrẹ ẹyẹrẹ ló ń kí n pé ẹkùnlé ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní Ojuri lórí tẹlifíṣàn Orísun bóyá ẹ̀yin wo ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò Ojuri ládìdí píamẹ bí àtẹlẹ iléeṣẹ́ tẹ tí ń wò wá yìí ibi tí a ti máa ń láǹfààní láti ṣàgbéyẹ̀wò pọ̀npọ̀nà yẹn eléyìí tó ń kojú ọmọ ìdé ènìyàn pọ̀npọ̀nà yẹn wo ní ń kojú tiẹ̀ ta ní fọwọ́ ọlá rí ọjẹ láwùjọ tó ní pé kò síbi tó fẹ́ gbà lọ máa gbèrò ohun tó ń bọ̀ wá sí orí ètò Ojuri ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó ọ̀pọ̀lọpọ̀ testimony òun ló ti tìdí ètò yìí jáde mo sì nígbàgbọ́ wípé nígbẹ̀yìngbẹ́yìn ìwọ náà wàá gìfù testimony ẹ káàbọ̀ sórí ètò yìí lákọ̀tun ilé agbára fún títọ̀sẹ̀ yìí ẹ mọ̀ pé èmi nìkan kọ́ wọn ń bẹ lórí ètò yìí èmi àti àwọn àlejò mi lájọ́ máa ń fi òbèlé túkù ètò yìí mo tún ti láǹfààní àti ti ní àlejò ilé agbára tájọ mọ́ mú ètò náà wá orúkọ àlejò mi ni barrister Níyì Ọládùnní láti Ọláníyì Ọládùnní àǹkó láti ìlú Ìjẹ̀bú Òde ẹ káàbọ̀ sórí ètò ìsà. ẹ ṣé púpọ̀ a kí ẹ̀yin ará ilé ẹ kú dédé àsìkò yìí o. ilé ńkọ́ o. àdúpẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò yìí nílé agbára fún títọ̀sẹ̀ yìí níbo là ń lọ níbo là ń rè nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀dá ènìyàn tí Ọlọ́run ọba mi Èdùmàrè dá sílé ayé ìsọkùnrin ìsọbìnrin a ní ọmọdé a ní àgbàlagbà Yorùbá sì máa bọ̀ wọ́n ní pé ẹ̀yìn ní ń dàkúkọ ìyẹn túmọ̀ sí wípé ọmọ kékeré òní ń padà bọ̀ wá di àgbàlagbà lọ́la kí wọ́n la fẹ́ bojú wò lórí ètò fún títọ̀sẹ̀ yìí òun ni ẹ̀tọ́ tí ọmọdé ní lábẹ́ òfin tí olóyìnbó ń pè ní child right òun la fẹ́ gbéyẹ̀wò lórí ètò Ojuri fún ti sáà yìí bó tilẹ̀ jẹ́ pé ibi tá à ń lọ gan a fẹ́ bojú wo pọ̀npọ̀nà yẹn eléyìí tí àwọn ọmọ òrukàn tí wọ́n ń kojú ohun tójú àwọn ọmọ òrukàn ń rí òun la fẹ́ gbéyẹ̀wò ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ ọmọdé gangan lórí ètò Ojuri fún títọ̀sẹ̀ yìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti pa bí barrister Níyì Ọládùnní nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ọmọdé oríṣiríṣi àwọn ènìyàn ló wà tí wọ́n máa tún tá a máa pè àwọn máa rò pé àgbàlagbà ni wọ́n ṣùgbọ́n ọmọdé ni wọ́n ẹlòmíì àgbàlagbà wọn máa pè ṣùgbọ́n ìṣesí rẹ̀ ìṣesí ọmọdé ni lábẹ́ òfin àwọn òwò gan la lè pè ní ọmọdé lábẹ́ òfin. ẹ ṣé púpọ̀ ní abẹ́ òfin oríṣiríṣi òfin ló wà tó ní ṣe pẹ̀lú ọmọdé. Okay. Ìlú tàbí orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló ní òfin nípa ọmọdé ṣùgbọ́n ní àkójọpọ̀ gbogbo ẹ̀ èyí tó dàbí pé ó wà uniform ó ní pé ọmọdé jẹ́ ẹni yòówù tó bá jẹ́ tí ò bá tí ì pé ọmọ ọdún méjìdínlógún ìyẹn ní 18 years. So anybody under the age of 18 is considered as a child. So ìyẹn lábẹ́ òfin. lábẹ́ òfin. So lábẹ́ òfin ọmọdé bẹ̀rẹ̀ láti ọjọ́ tí a ti bí títí tó máa fi pé ọmọ ọdún méjìdínlógún. Okay. àwọn tá à ń pè ní ọmọdé. ìyẹn túmọ̀ sí pé àwọn tí ọjọ́ orí wọn bá wà láti ọjọ́ tí wọ́n ti bí wọn sí ọjọ́ tí a pè ní méjìdínlógún òun là ń pè ní ọmọdé lábẹ́ òfin nìyẹn o torí pé ààrẹ lómi náà tó ti kọjá 20 years òun tó máa pè rẹ̀ ní yóò tó máa pè rẹ̀ lọ́mọdé ẹ̀wọ̀n jáwọ́ wò báyìí nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ọmọdé lábẹ́ òfin àwọn ẹ̀tọ́ wo gan lọmọdé ní lábẹ́ òfin. ẹ ṣé púpọ̀ ní abẹ́ òfin a ní àwọn òfin lóríṣiríṣi tó sọ nípa ẹ̀tọ́ ọmọdé. Okay. Nínú ẹ̀ láti rí Nigeria 1999 Constitution. Okay. Chapter 4 to be precise ó state àwọn ẹ̀tọ́ tí gbogbo ènìyàn ní kò sọ síbẹ̀ bóyá ọmọdé tàbí àgbàlagbà ṣùgbọ́n gbogbo ẹ̀tọ́ tí ọmọ ènìyàn ní ló wà ní chapter 4 of the Constitution yẹn.
so gbogbo ọmọ Nàìjíríà pátápátá gbogbo ẹ̀tọ́ tó wà lábẹ́ chapter 4 yẹn ni gbogbo wa lẹ́tọ̀ọ́ sí, àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin. Nínú ẹ̀ láti rí right to life, right to dignity of human person, right to liberty of to freedom, right to against discrimination. Ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń sọ ẹ máa bá a sọ Yorùbá ẹ torí pé àwọn tí wọ́n ń gbọ́ wa ń lé orí ètò Yorùbá la wà. Sọ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan irú right to life yẹn ni pé a lẹ́tọ̀ọ́ láti gbé ìgbé ayé ìdẹ̀rùn. Kò gba ẹnìkan láàyè láti gba ẹ̀mí anybody lójijì. Then right to dignity of human person, ẹ̀tọ́ ọwọ́ ara ẹni. Then liberty, òmìnira ara ẹni. So gbogbo àwọn ẹ̀tọ́ yẹn ló wà. Àwọn ọmọdé náà lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan tá a dárúkọ yìí. So ní under Child Right Act 2003, to be precise, section 1 ó state àwọn ẹ̀tọ́ tí ọmọdé ní lábẹ́ òfin. Nínú ẹ̀ ní right to a name. Ọmọdé lẹ́tọ̀ọ́ láti jẹ́ orúkọ. Bẹ́ẹ̀ ni. Right to parental care, protection and maintenance. Ó ní right, ó ní ẹ̀tọ́ sí yẹn. Then ó ní right sí health care, sí àti máa ṣètọ́jú ẹ̀ ìlera. Ọmọdé tún ní ẹ̀tọ́ láti máa ti gbọ̀ngbọ̀n. Àwọn náà ní ẹ̀tọ́ sí dignity of human person. So àwọn ẹ̀tọ́ ọmọdé yẹn pọ̀ lóríṣiríṣi. Right to education, right to parental care, right to maintenance. So gbogbo ẹ̀tọ́ yìí ni àwọn ọmọdé náà ní lábẹ́ òfin.